báwo la fáà kan ó ṣe jáde mẹ́ sọ wípé ó fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist Gumi tó wọ́n bẹ̀ yìí bí bàbá yìí náà ṣe disturb Nigeria nìyẹn negotiate pẹ̀lú terrorist nítorí kíni ẹ jẹ́ bọ́dá sọ gbọ́dọ̀ náà ìfẹ́ sọnù láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn ṣe pé kí Amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wọn Amẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀ Gumi fúnra ẹ̀ threat ní fún Nigeria yìí èmi ò wá láti support èèyàn kankan be it Muslim be it Christian lórí ọ̀rọ̀ genocide àwa jáde there is no Christian genocide they are killing Christians as much bí wọ́n ṣe ń pa Christians wọ́n ń pa Muslims náà even numbers the Mùsùlùmí tí wọ́n ti pa ó ju Christians lọ but bàtà wà dákẹ́ nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń ṣe pé wọ́n pa wá ẹwà dúró àwọn tó wọ́n pa ń plẹ̀tú Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni Christian máa rúlẹ̀ Nàìjíríà yìí ṣe ẹ̀ sí láyé ni táwa ni wis Ahmed Abubakar Gumi tó jẹ́ pé ìjọba ipolótí negotiate pẹ̀lú terrorist láyé nítorí ẹ̀sì mẹ́ ṣiṣẹ́ lọ ẹwà active but ẹ bá ti mọ́ àwọn èèyàn àbáyí negotiate ipolótí ṣe èmi ò wá láti support èèyàn kankan be it Muslim be it Christian lórí ọ̀rọ̀ genocide asọ́sọ́kùn asọ́sọ́sí and these are facts quote me anywhere gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí these are what facts ìwọ náà bọ́sọ̀ online kò wá head of Nigerian Army chief of defence staff wa Christian ni Olúfẹ́mi Olúyèdè IG wa Inspector General Police Christian ni Káyọ̀dé Ẹgbẹ́tókun and the Nigerian security tracker data collected by Council on Foreign Relations mo bluff o mo mọ̀ nǹkan tí mo sọ o nǹkan tí mo sọ yìí quote me anywhere wọ́n náà wà data wọ́n sọ wípé Boko Haram wọ́n ti àtàkì 83 churches wọ́n dẹ̀ àtàkì 72 mosques ṣé ń tẹ̀lé mi Boko Haram ti pa more than 2,000 Muslims Boko Haram ti pa more than 1,500 Christians èwo ló pọ̀ jù Damilo but we do not have business with the figure. We do not have business with the figure. Iye èèyàn tó ṣe kíní kan ṣé àwọn ẹ̀mí tó ń bọ̀ yìí ṣẹ́mi eṣinṣin ni àbí téèyàn. We do not have problem with the belief. Christian ni o, Muslim ni o, ẹlẹ́bọ ni o, kò sí nǹkan tó pọ̀ wá sáwọn èèyàn bí tiwa kọ́ ló ń kú ni. Wọ́n ètò ẹ̀kọ́ máa centralize ẹ̀ wípé it is Christian genocide. These are facts. But the problem ibi tí wàhálà wà òun ni pé àwa mùsùlùmí ni problem àwa mùsùlùmí ni kíni problem because kò sí àdọ́rà lára wa kò sí civilization mo jẹ́ máa ń sọ fún wa tá a bá continue báyìí irú orúkọ tí èyí ṣe ti wà yìí náà ni wọ́n máa sọ wá tálkì àmọ́ ọlọ́run fìdí Islamist terrorist Islamist terrorist Islamist terrorist Boko Haram kí ni wọ́n gbé síwájú Islam ló sọ wá sí tó yẹ ká máa ṣe fúnra wa nìyẹn o àwọn àfà eléyìí ó ṣe kinní kan ó ṣe gbá kan òun lá máa sọ kiri máa para wa jẹ́ máa para wa tó jẹ́ tá Kùránì dẹ̀ sọ fún ẹnu Suratu Maida wípé man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard ẹni tó bá pa ẹ̀mí kan tí ò lẹ́tọ̀ọ́ sí abo ṣèbàjẹ́ kan nílẹ̀ faka annama qatala an-nasa jami'an ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí ni wa man ahyaha ẹni tó bá yí ẹ̀mí kan faka annama ahya an-nasa jami'an ó dàbí ẹni tó yẹ gbogbo ẹ̀mí ni gbogbo àwọn pípù yìí gbogbo aná làwọn fídíò wáì tí wọ́n ní tàbí ẹ̀ wípé àwọn Muslims ni wọ́n gbé ọmọnìyàn báyìí wọ́n gbé síwájú kámẹ́rà báyìí wọ́n dẹ̀ bẹ orí ẹ̀ wọ́n dẹ̀ máa fa idà sókè Allahu Akbar ṣé Christian ló máa ń sọ Allahu Akbar ṣé àwọn Júù ni wọ́n sọ Allahu Akbar ṣé àwọn oníṣòògùn ni wọ́n sọ Allahu Akbar ẹ jẹ́ bọ́dá sọ gbọ́rọ̀ náà wá sí tó yẹ ká ṣe ní àwọn èèyàn kan nígbà táwọn Boko Haram bẹ̀rẹ̀ wọ́n máa sọ wípé jihad ni wọ́n ṣe jihad láwọn olórí kíkú káfà kan jáde kó máa sọ pé jihad láwọn yẹn ṣe. Now let's go back to the facts. Fact tún lélẹ̀ ó lè wà Nigeria is the largest Islamic Christian on earth. Ìlú tó jẹ́ pé bí Mùsùlùmí ṣe pọ̀ ni Christian náà ṣe pọ̀ mo sọ pé Mùsùlùmí Nigeria ló pọ̀ jù má sì mí gbọ́ ká sọ pé percentage Mùsùlùmí sí Kristẹni bọ́n ṣe pọ̀ jù láyé Nigeria ni quote me anywhere wọ́n náà lọ wà
tọ́lọ́ náà sọ fún wa nínú al-Qur'an wípé walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wa la yazaluna mukhtalifin. tó bá wù Ọlọ́run á ṣe everybody Christian, tó bá wù á ṣe everybody Muslim, tó bá wù á ṣe everybody lẹ́lẹ́bọ̀ wa la yazaluna mukhtalifin. Ọlọ́run ni ẹ̀ní yẹ ẹ̀ní gbò ẹ̀ní wà lójú kan náà. Ọlọ́run ló ti sọ ìnà ayé al-Qur'an ni. Ọlọ́run ti sọ fún wa wípé walawla daf'u Allahi an-nasa ba'dahum bi ba'din. Ọlọ́run ní tí èbá ṣe wípé a fi apá kan dáàbò bo apá kan, Mùsùlùmí ò gbọdọ̀ sọ pé torí tí wà ní nìkan lọ́lọ́run ṣe ṣẹ́kù Nàìjíríà onírọ́ ni ọ́. Kírísítẹ́nì ò gbọdọ̀ sọ pé àdúrà wa nìkan ló jẹ́ kí Nàìjíríà ṣẹ́kù onírọ́ ni wọ́n náà. Wàláhì àwọn bàtálá ní onírọ́ ni ẹ́. Ọlọ́run ní walawla daf'u Allahi an-nasa ba'dahum bi ba'din. Tí ò bá ń ṣe wípé a fi apá kan dáàbò bo apá kan ni. Lahuddimat sawami'. Ọlọ́run ní gbogbo bí táwọn fadá tó máa ń kójọ sí. Gbogbo ẹ̀ ni ò bá ti parun. Wa biya'un. Gbogbo àwọn churches ni ò bá ti parun. Wa salawatun. Gbogbo àwọn synagogue táwọn èèyàn lọ ń ṣàdúrà ṣẹ̀sìn bẹ̀ gbogbo ẹ̀ ni ò bá ti parun. Wa masajidu yuzkaru fiha ismullah. Àti gbogbo àwọn mọ́sálásí táwọn èèyàn ti ń dárúkọ Ọlọ́run tí ìbá ń ṣe pé à ń fi apá kan dáàbò bo apá kan Ọlọ́run wọlé àwọn èèyàn kan mọ́ra wọn lára ni. Ohun tí mo wá fẹ́ lò mẹ́sẹ̀jì eléyìí títí wá ní ẹ́ tó ní kálukú lọ máa wà. Mẹ́sẹ̀jì mi fún orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Nàìjíríà nínú Constitution Nàìjíríà Section 14 subsection 2B. Mo nílé kó tí nítorí àsìkò. Àmọ́ sọ fún wa pé security aráàlú ìjọba ló gbọ́dọ̀ provide security fún wa. Ìjọba ló gbọ́dọ̀ ṣe kí ni? Kó provide security fún wa. But ibo ni problem wà? Báwo la fáà kan ó ṣe jáde? Mẹ́ sọ wípé ó fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist. Àwọn terrorist yẹn, àwọn bandit yẹn, àwọn kìíní kan bá ti negotiate pẹ̀lú wọn ara àwọn èèyàn tí wọ́n kó gbà. Àskíní. Ṣé bá fà yẹn? Mo dẹ̀ ń sọ fáwọn èèyàn, politics ti ba ẹ̀sìn jẹ́ nínú Nàìjíríà yìí, pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá yìí. Nítorí àwọn èèyàn kan náà fẹ́ tako ilé kéwú láhùn. Wọ́n fẹ́ tako Mekas. A lọ ń gbé àwọn ìzálà. A lọ ń gbé wọn wá sí ilẹ̀ Yorùbá yìí. Problem tí wọ́n dálẹ̀ náà títí òyìn tán, òun là ń fà wáyẹ̀ o. A ti lo Wahhabism ideology kò work. Ẹ̀tún ti lọ gbé àwọn ìzálà náà wá. Ṣé kan rẹ̀ ló fọ́ọ̀mù ìzálà ni? Gumi tó wọ́n bẹ̀ yìí, bí bàbá yìí náà ṣe disturb Nàìjíríà ni ẹ̀. Negotiate pẹ̀lú terrorist nítorí kíni? Fact ni. Fact òun ni. Ìzálà tán sọ yìí, wọ́n dá ìzálà lẹ̀ 1978 ní Jos. Wọ́n pe arákùnrin kan ní Sheikh Ismail Idris. Ismail Idris yẹn ọmọ iṣẹ́ lára àwọn ọmọ kéwú Abubakar Gumi, bàbá Ahmed Abubakar Gumi òun ni. Kí ló fà? Nígbàtí Ahmed Bello kú 1966 torí wípé àfáà ní laysa bi insanin wala aqilin man la ya'i tarikha fi sadrihi wa man wa'a akhbara man qablahu adafa a'maran ila umrihi. Àfáà ní tó bá sọ pé èèyàn dà ẹni tí ì bá ha ìtàn tí ì rántí ìtàn tó bá ní èèyàn dà kò gbọdọ̀ pé rẹ̀ léèyàn. Tó bá ní onílàákàyè dà ẹni tí ì bá rántí ìtàn kò gbọdọ̀ pé rẹ̀ ní onílàákàyè. Wa man wa'a akhbara man qablahu ẹni tó bá ha ìtàn àwọn tó ti kọjá tó mọ̀ adafa a'maran ila umrihi. Ó ti jẹ́ kí ọjọ́ orí mi lékún yìí tí ń bẹ lára rẹ̀. Torí tó bá rí nǹkan tó fẹ́ wọ́ yóò wò pé irú ẹ̀ ṣẹlẹ̀ lánàá kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní. Bàbá rẹ̀ yìí ní 1966 tá Ahmed Bello kú lára àwọn ọmọ tó ń bẹ lẹ́yìn Ahmed Bello yìí Abubakar Gumi ẹ̀. Ó bá wò yí pé ẹni tá fẹ̀yìntì ló ti lọ yìí pẹ̀lú political ambition àti gbogbo ẹ̀tọ́ ní. Kí láṣe? Lòun náà bá wò yí pé ẹ jẹ́ ká fọ́ọ̀mù nǹkan kan. Àmọ́ a ní alliance pẹ̀lú Saudi. Tá mẹ́ sọ wípé a fẹ́ bá àwọn onísúfí jà ní àwọn Kọ̀dìrí àti Tìjàníyà ìkan tó bí ìsàlá yìí. Àti political ambition Abubakar Gumi. Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni Christian máa rúlẹ̀ Nàìjíríà yìí. Ṣé ẹ̀ sí láyé ni? Táwa ni wíìs Ahmed Abubakar Gumi. Tó jẹ́ pé ìjọba ìpolọ́tí negotiate pẹ̀lú terrorist láyé. Ìgbé oyè ẹ̀ṣìmẹ́ ṣiṣẹ́ lọ ẹwà active but ẹ bá ti mọ́ àwọn èèyàn àbáyí negotiate. Ìpolọ́tí ṣe. The only thing tó lè ṣe fún wọn tó bá láwọn ò terrorize mọ́ wọ́n lè rí orientate wọn kí wọ́n fi wọ́n sínú system wípé wọ́n ṣèjọba wọ́n ṣe kíní kan. Ẹ dákun àwọn tí wọ́n ṣe yìí kí ni wọ́n pera wọn? Mùsùlùmí ló ń pera wọn. So tí wọ́n bá ń label wa
láti ta iṣẹ́ tó yẹ káwọn afá máa ṣe rè wípé èyí tí wọ́n ń ṣe yóò ń ṣe ìsìlámù àwa jáde there is no Christian this is genocide. They are killing Christians as much bí wọ́n ṣe ń pa Christians wọ́n ń pa Muslims náà even numbers the Mùsùlùmí tí wọ́n ti pa ó ju Christians lọ but ìgbà táwọn dákẹ́ nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń sìn pé wọ́n ń pa wá ẹwà dúró àwọn tó wọ́n pa Plateau àwọn ọmọ ẹ̀sọ́ pé jihad ni wọ́n ń ṣe àmẹ́jọ wa yìí tí máa fi parí ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá mọ̀ nǹkan tí wọ́n ń ṣe Gumi fúnra ẹ̀ threat ni fún Nàìjíríà yìí Gumi fúnra ẹ̀ is a threat to the Federal Republic of Nigeria. ṣé wọ́n rẹ̀ wá ìgbà tí ìfẹ́ sọnù láàrin Yorùbá àti Haúsá àti Ìgbò ìfẹ́ sọnù láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àwọn ṣe pé kí Amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wo l'Amẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀ ìgbà tí ó sì fẹ́ láàrin wa ẹ wo Libya náà báwo ni Libya ṣe rí láyé Kọ̀sáfì Gaddafi ṣé Libya ní fọkànbalẹ̀ lẹ́ni ẹ lọ Iraki ẹ lọ Syria ṣé Amẹ́ríkà náà kọ́ ló create àwọn ICUs ni ṣóhun kọ́ ló create àwọn Daesh ni ṣóhun kọ́ ló create àwọn Al-Qaeda ni ìlú wo l'Amẹ́ríkà wọ̀ tó ní fọkànbalẹ̀ àwa àjẹ́fífẹ́ lékè ọ̀tẹ̀ lágbé lékè t'Amẹ́ríkà bá wọ ìlú yìí tí wọ́n bá wọ ìlú yìí Nàìjíríà ò lè nísinmi o ibi tí wọ́n pín wa dé náà Northern region Southern region òun la fi pín yẹ́lẹ̀yẹ̀lẹ̀ dè ní o táwọn British pín wa nítorí bẹ́ẹ̀ wá sí mi náà ni wípé ya ayu annas ọlọ́ni mo pè yín ènìyàn inna khalaqnakum min dhakarin wa untha ọlọ́ni mo dá yín látara akọ̀kan àtàbò àti Ìgbò àti Yorùbá àti Haúsá àti Tífí àti Núbé ara Ádámù àti Háwà náà ni gbogbo wa ti jáde o wa ja'alnakum shu'uban mo wá ṣe yín nation kankan wa qaba'ila mo ṣe yín ní clans kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan lita'arafu kẹ́lẹ̀ mọ̀ wúlò tó wà lára ara yín lọ inna akramakum indallahi atqakum Christian kọ́ ló dájú Mùsùlùmí kọ́ ló dájú ẹlẹ́bọ kọ́ ló dájú Ìgbò kọ́ ló dájú Yorùbá kọ́ ló dájú Haúsá kọ́ ló dájú inna akramakum indallahi atqakum ẹni tó páyà Ọlọ́run wọn bá jù òun ló dájú wájú Ọlọ́run táàbà mú wá sílò ọ̀rọ̀ Christian genocide Muslim genocide òun kọ́ genocide is genocide kí ìjọba bá wa wá nǹkan ṣe sí